Hello, beautiful people. I am so excited to be on your faces today. It's such a pleasure. How have you been? We don't just hear people's stories, we learn from their own mistakes so we would not repeat the same thing. My name is Dr. Abiola Adebayo Akinride. If you are yet to subscribe to this channel, please do. Okay, you can also follow me on Facebook as Abiola Ayomide Adebayo. On this show today, I have someone with an interesting story, someone who has gone through a lot, but she's here to share her experience with us, so we could tell the youths out there, we could tell people around us to be careful. All right, please note that all views and opinions expressed on this show are solely that of my guest. They are not of me, neither is it of Talk to Be. I'll be right back after this short break. Stay tuned. Talk to Be, share your experience. Thank you for staying tuned. In case you're just joining us, you're watching Talk to Be. I have a guest in the house, someone who has come to share a story with us. Join me as I welcome Miss Temitope Adenike. How are you doing, ma'am? I'm fine, ma'am. It's so good to have you here. Thank you, my pleasure. Okay. Please feel free to express yourself in whatever language you are able to. Okay. If she's not expressing herself in pure English, trust us to subtitle it. All right. Okay, ma'am. Let's get to meet you. Who are you? What do you do? And what's your story? Okay, my name is Olanipe Adenike Temitope. I'm from Ogun State, under the local government of Shagam. I'm a survivor of human trafficking, a woman of great impact who think Japa is the only way to survive. Who think Japa is the only way to survive, because that's the only thing that can solve my problem then when I'm having challenges with educational bills. you were in school? Yes, when I was in school. Okay, so start a little bit from your background. What was your upbringing like? Okay. How did you grow up? Okay, I came from a family where they don't believe girl child having access to education. My dad married 5 wives, and my mom is the first wife. Though we are 3 from my mom, but I could not be able to meet with my late sister and brothers, so it remains Olemi, which you back call Oguno Konshosho. So my dad was just like, no one's female child going to school. You normally say it in Ijebu language, that say, Omo Ejeko file ko ma gbe po lori. So my mom just like, no, Baba Oka, Omo re Ejeko file ko ma te po. Like ọmọ tí ẹ kẹ́ fi sílẹ̀ kó máa ta epo pé àwọn ò fẹ́ rán obìnrin ní school rárá. So I was just like, no, she don't want everything like that to happen to me. That ìyá ọ̀kà ọmọ ọ̀kà àwọn Yorùbá dẹ̀ máa ń kọ̀wé pé tí so bàbá ò bá rùn ó yẹ kí tọmọ kó rùn. So my mom was just like, she just wants me to stand out from the family background. So she now took me out from the family and moved to another community. She's selling food, and she was from the food money, Laughing around mini school. And I'm going to one of the best schools in Shagam, the private schools. So after the whole thing, 2013, I graduated from Remo Division High School. Then I gained admission into National Open University in Abeokuta. I started going to school. 2015, I gave birth. Something happened. So you got pregnant? I got pregnant. And one was like, despite that, everything that happened, that she still wanted me to go back to that school. So 2016, 2015, I went back to school. I dropped my daughter at the age of 3 months, because she's the one that is staying with my mom. My mom was like, come on, marry Mofishi, Ikeji. So after the whole thing, I started going to school. I studied business admin and entrepreneurship. So, food is not like, it's not a long time, this thing. Something will not have to come out as a circumstance. Things started dropping off. And my mom was just like, and she really want me to go to school. I keep on trying my best, because there is one market in Abeokuta, then Kuto. I normally go there to help people to carry loads sometimes. But my mom knows that she don't want me to pass through that experience. So, in a nutshell, I meet with a friend on Facebook, and we started chatting. This friend I'm talking about, her name is Yetunde. She's very close to my mom, and they have been together since decades. Days. They even wear the same clothes sometimes. They go to party together. I've known her. Even sometimes when she's selling herb in Oshodi, she dropped her kids to my mom's shop. Okay. So we now started talking. It's like, how is things going? I'm in school now, but what is really going on? Your friend shares education very well. That I cannot be able to pay my school bills. And she really wants to help me, because my mom has been a good friend to her then. She really wants to help me. That she wants to repay back my mom the good deed. She now said, okay, this is the area she feels she can assist me, and
she prayed that she know that everything will be fine because I'm going to have a good dream. I'm going to live a good life if I can follow this step. She not told me I should come to Libya. That Libya. Yes, the assistance she can do for me is me working and paying back for 3 months alone. Then after 3 months, I became a boss of my own. Then I started working. I started sending money home. And even the educational aspects, as we all know, there is no latest in education. Because if I on that short, your own feedback, your own feedback. So kò sí ìgbà tí mo lè padà sí school bó jẹ́ àgbà náà ni mo ṣe lè fi lọ so kéèyàn ní owó lọ́wọ́ gangan ní kókó. I see it as a great opportunity, and before then I was walking around. I was going to Pansheke. There's one pastor that saw me on the road. I was even thinking it was just one that I want to beg for money. Say, this young lady, you have a brighter future. We saw you sitting with white people. I'm just like, see, he now told me that any opportunity I see about traveling, now I should just embrace it. I should not lose the opportunity. So when my mom friend now told me about Libya, though I don't know anything about Libya, and the mistake I did then was I did not go on social media to search. But what I believe in is 2 or 3 things. First thing, I saw a mother figure in her. Secondly, what she has been posting on social media, wearing nice outfits, wearing good clothes, even a good life. Just like this person is okay. And the kind of passion I have that I just want to become somebody in life. These 3 things drive me to embrace that opportunity she told me about. So when she now told me, I said, okay, you know what, let me go and meet your friend. Then I traveled down to Shagam because that moment there's no money, and the money we are paying them for school fees then is about 60,000 naira. So when I went to go and meet my mom, and you know I have to do upkeeping, buy some books, and I have to buy provisions. I went to go and meet my mom in Shagam. I meet with your friend. Where do you see her? I meet her on Facebook. It's like, I don't show her some. Yetunde is now a big woman. You see how she is, because she has not added to it. But what she's telling me, because I told her about my challenges on school fees, and she told me that I should come to Libya. And Libya, I will just try to talk to my mom that she just allow me to go. That your man be your jaw la one, your daughter that I'm to mala, go loma duro day. As baby said, I'm even carried away that because the pastor told me I want to go to Loyimbo. So I persuaded my mom, and she and my mom talks on phone, and she promised my mom that did she think she can do bad to me, that she know that she has only me, and this is the right time for me to work because I'm still young. About the book, I can still divert back to it. So my mom now accepts, and there's no money. She asked us to pay some particular amount of money, which is 100,000 naira. At that time, so one account that is money they will be using, but she just wants to help. Okay, my mom, there's no money, but my mom is selling food, and there are some instances that some properties like all this cocoa and everything, the big pots that some people that are selling food, sometimes ojuma affects. So yellow mafima to make or mafima rentage. So she has to go and sell this cocoa so that I can embark on the journey. And so the money that remain, then I used it to buy gari, glucose, and all sort of things, sugar that I'll take along the journey. Because my mom friend told me it's desert, but I myself don't know about what Libya is. Desert is all about. Okay, she told me it's desert, that we are passing through that. It will just take me like 2 weeks. I'll be in Libya, but it's desert. Moto lama wotepe, but I don't have experience about how it is, and she not even told me that okay, but she marry will bring her joint, but they because all place can. Don't bring her by law because she too have passed through that route. Don't bring her by law work by lo ma she don't encourage and she not enlighten me at all. She just pushed me to the road. She only showed me the gain but not the pain. So after the whole thing, then I moved from Shagam to my 12. And my 12 is the starting point of the journey for those people. My 12 or my 2? My 12. My 12. Yes, we enter from there. We bought the bus that's going to Kano. Okay, at my 12. So from my 12, we took a bus 18 How passenger. many of you were going? Me then it was only me in Shagam. But when I entered my 12, I saw as many girls. That bus I took then was 18 passenger. Okay. It was only maybe about 3 or 4 that are outside that are going to their place, but the rest of us are going to Libya. It was not only Yoruba alone. We have those that are going from Benin also, but their meeting point is that my 12. So we entered that night and we reached Kano the next journey. It reached a place they have to tell us to disguise. They have to come down and enter the public bus, not the private bus, so that because those immigration will not be able to identify us, and you have to put on our hijab.
Was that in Kano? Yes, as we were about to enter Kano, they drop us at the roadside and they told us to enter the public, not a private. No, that one is a private. It's like it's coming from interstate. So okay. those one here. So after I took that bus with some other girls, also they told us they're already giving us a particular phone number that if we reach Kano, is the person that will call. So what year was this? That was 2016. Okay. 2016. Like, how old were you then? I'm 21 years. At that time? Yes. 21? Yes. Okay, please go ahead. So, after we reached Kano, I called the number. Number told me to cross to the other side because the last bus stop is Total Filling Station. And as I drove self, that is when some of these Hausa are coming to make me Cairo, Liberia, Senegal. Because the way they know the new person and the people that are just coming in. So I was like, I just crossed to the other side and I called the driver. The driver came to pick me. I entered on the car. It take me and drop me to another bus. When I entered that car, I saw some other girls, especially some people that were together. Came together. So I saw them. I'm still on the line. Then we embark on the journey. So we are just dropping us from one car to another because they have to cross the border and we can't take a straight bus. So they have connections. They work hands to hands. So they are dropping us to different driver. So when we're about to cross the border, that was late at night. Even you have to the border where Niger? The Nigerian border in Kano to cross to the Niger. Okay. So they're just like they have to wait because alẹ́ ni wọ́n máa fi rìnrìn àti cross the border àwọn ò ń rìn lọ́sàn gangan torí àwọn immigration tí ó wà ń bẹ̀. So when it came that very night, they put us on bike, 2 people on bike, and the bike they won't on the lights because of the reflection so that the immigration will not see it, and they are passing bush. They already know the route, and once you just fall down like this, that is the end of you. Once you fall down, yes, from the bike, because alẹ́ ni wọn ò tọ́nà ọ̀kadà yẹn ò tọ́nà wọn mọ bó ṣe ń rìn ìrìn yẹn nínú igbó torí àwọn fẹ́ káwọn immigration yẹn rí iná máa ti mọ̀ pé illegal kínní ni wọ́n ń ṣe. So wọ́n ṣàwá drop wá sí ibì kan bàtà débẹ̀ wọ́n á ní pé kí ilẹ̀ kó mọ́ aṣáàsùn síta bẹ̀ níbi checking point yẹn. So wọ́n tún wá fi mọ́tò mi gbé wa mọ́tò mi tún àtúgbò ṣáà fi mọ́tò mi gbé wa ṣáà tá a fi wá dé ibì kan tán ìlú kan tán ń pè ní Agades. So Agades yẹn ni a ti máa rìn la máa fi rìn desert gangan. So nígbà táwa dé Agades yẹn gbogbo ilé ìbáyìí ti kọjá Niger àti kúrò Nàìjíríà àti kúrò ní Nàìjíríà gbọ́n tá ti lè cross border yẹn nẹ́tíwọ́ọ̀kì Nàìjíríà ò lè sí mọ́ àti kúrò Niger àti kúrò Niger àti ń bọ́ sí ìgbèríko mi. So bí àtàwọn adágádẹ́ sí wọ́n á mú wa sínú completed building kan wọ́n á gbé ká má pariwo ká má sọ̀rọ̀ o torí pé àwọn kan tí wọ́n pa tí wọ́n kó wá síbí báyìí because àwọn nílé tó máa ń kọ́ àwọn èèyàn ní oríṣiríṣi àwọn táwọn kó lọ síbì kan àwọn yẹn lọ pariwo àwọn ọlọ́pàá mú wọn ti wà ní prison sí wọ́n ti pa nù wọn so pé ká má pariwo kára lé lò sí ibi tá a wà tó bá ti tó stage kan ọmọ àwa bá wa o. bí ẹ̀yin mélòó lẹ wà ńbẹ̀? àwọn táwọn bẹ́ẹ̀ nígbà yẹn àpò àti wọ́n bí 20-30 because mọ́tò àtobìnrin àtọkùnrin so most àwọn ọkùnrin yẹn àwọn yẹn kò ń ṣe Libya lọ ń lọ wọ́n lọ sí Italy wọ́n ti dé Libya lọ́ máa cross the Mediterranean Sea wọ́n máa fi dé Italy and then most of àwọn yẹn ọmọ Benin ló pọ̀ jù nínú àwọn yẹn kò dàbí àwọn Yorùbá. So nígbà táwa débẹ̀ wọ́n padà wá bá wọn rọ̀lẹ́ wọ́n ní pé ká lọ ra kẹ́ẹ̀gì o tá máa dẹ̀ rọ omi sí torí desert la fẹ́ gbà kọjá kò sí oúnjẹ o kò sí omi o kẹ́ẹ̀gì yẹn kẹ̀rẹ́ wọ́n máa fi àpò bí àwọn àpò akínà àlùbọ́sà yẹn wọ́n máa fi ń cover so that ó máa lè tutù torí òun tó ń mú ní desert yẹn gan ó lè pààyàn láyé ọ̀tọ̀. So wọ́n dẹ̀ ní ká tó ra ìbòjú àti ìbọwọ́ ká dẹ̀ ra glass tó pé kí iyẹ̀pẹ̀ yẹn kó má bàa kó síyàn lójú ó máa ń fọ́ èèyàn lójú. So èmi ò dẹ̀ fi bẹ́ẹ̀ ní owó much lọ́bọ̀ èmi ní gààrí gẹ́ẹ̀ kan dẹ̀ wà ìyẹn fẹ́ cross lọ sí Italy Joy lórúkọ ẹ̀ bẹ̀rẹ̀ láti di ọ̀rẹ́ èmi ní gààrí òun ò ní gààrí ó wá ra omi ó dẹ̀ ra glove àti ìbòjú fún mi aṣáájú wa lẹ́gbẹ̀ẹ́ ara wa tàfi wọ́n nígbà tó wọ́n máa kó wa yẹn wọ́n wá jẹ́ Ilios nínú Ilios yẹn a ní èèyàn tó wà nínú ẹbí àbí 50 or 53 Ilios tó dẹ̀ move ní Agades yẹn lọ́jọ́ yẹn is about 20 tó move ní ọjọ́ yẹn so wọ́n kó wa sábẹ́ ara wa ni o wọ́n kó wa tẹ́bí abẹ́ mi bí èmi ṣe jókòó yìí ṣe èèyàn kan máa jókòó sábẹ́ mi tó bá tún yá náà èèyàn kan náà máa jókòó sí abẹ́ ẹni bó ṣe máa ṣe nìyẹn nínú Ilios mọ́tò tí ó máa ń ní cover lẹ́yìn yẹn àwọn kan dẹ̀ tún jókòó sí LJ like pick-up yes àwọn kan dẹ̀ jókòó sí LJ tó máa di igi mú so that in case tí mọ́tò yẹn bá wọ gallop tó bá ṣe lọ sókè ó máa rí nǹkan fi dì nítorí tí gbogbo wọn máa fi ṣubú ó sì sèfù díẹ̀ kò yẹ pé ó sèfù náà lọ títí o so bá ṣe pé 50 yẹn nìyẹn nínú Ilios yẹn Ilios ẹ̀yọ̀ kan àwọn kan máa wà níwájú àwọn kan máa dúró síbi ibi òkè báyìí ẹ mọ̀ pé báyìí ni àwọn kan máa dúró
àwọn kan máa wà ní ẹtẹ́tí ẹgbẹ́ bí àti ibi ìsàlẹ̀, àwọn kan máa wà láàárín, àwọn tó wà láàárín yẹn tẹ́mi bá jókòó báyìí kan máa jókòó sábẹ́ ara wa so kan tó ṣe jẹ́ kó máa fún wa pọ̀, kò sí pé ẹsẹ̀ ń wẹ́ o fẹ́ na ẹsẹ̀, kò sí yẹn rárá ṣàmàmà. So ebi ò tẹ̀wọ̀ kó bó ṣe rí nìyẹn. So nígbà tí aṣáwa move wá dé particular checking point kan tàdé tó já wa sílẹ̀ tó ní pé àwọn tó bá ní passport nìkan lọ máa lọ. Ọ̀rẹ́ mọ́ èmi ò kẹ́ bá mi sọ̀rọ̀ passport, and then meanwhile àwọn kan wà tó jẹ́ wípé wọ́n sọ fún wọn pé Libya ló ń lọ, wọ́n sọ fún wọn pé wọ́n lọ sí London, tó bá ti dé Kano ẹni tó máa mú visa àwọn abá wọn máa lọ wọ plane ní airport sí Kano. So they use different statistics. Ẹlòmíì náà kẹ̀rì nínú ìrìnàjò yẹn náà papọ̀ la máa ti máa ẹlòmíì náà kẹ̀rì wọ́n máa sọ pé Libya ló lọ bọ̀ wọ́n bí èmi báyìí wọ́n sọ ẹlòmíì wọ́n máa ní kó máa mú kọ̀ọ̀kan dáná bá ti ń dé border by border wọ́n ti sanwó oúnjẹ wọn ọ̀hún lọ́ọ́ máa fún wọn ní oúnjẹ ń bẹ̀. Ẹlòmíì ti ta ilé ta ọ̀nà wọn bí ẹ̀ ti ta nǹkan tó ní tó fi owó yẹn trust ẹ̀ pé kó fi lọ sí ìrìnàjò yẹn. Ẹlòmíì kẹ̀rì wọ́n máa kó wọn lọ sílé babaláwo, wọ́n máa lọ búra fún wọn, wọ́n máa gba irun orí wọn gbogbo ibikíbi tó bá ní irun ní ìgbèríko ara wọn lọ́ máa fi búra fún wọn pé bó ṣe ń lọ yìí o owó ẹni yìí tó fẹ́ fi ràn ẹ́ lọ́wọ́ o tó ràn lọ́wọ́ lọ́ máa ń pè owó tó fi ràn ẹ́ lọ́wọ́ yìí o máa san o tó bá ti san báyìí gbogbo irun ara ẹ̀ dídà kó ya wèrè àbí kókó àbí kó nurture àìsàn. Ẹlòmíì kẹrẹ wọ́n máa tẹ̀ tó bá ní wọn lọ pàdé nǹkan wọ́n máa draw wọ́n máa fogun bá sọ̀rọ̀ wọ́n máa sọ kó má sọ fún ìyá kó má sọ fún bàbá kó má sọ fún ẹbí kó má sọ fún ara lórí máa dé pé àwọn òbí máa sọ pé ọmọ wọn kọ̀ jáde wọn ò rí tó máa ti sọ pé àpò tó bá sọ fún wọn ẹ mọ̀ pé àwọn èèyàn míì wọ́n fẹ́ máa gbọ́ ire sí etí nǹkan yẹn ò ní wà fún wọn kọ oríṣiríṣi ọ̀nà ló máa fi ń gbà brain wash oníkẹ́ ogun ló máa fi bá sọ̀rọ̀. Ẹlòmíì máa drug ìgbà tó bá tó dé Libya kójú ẹ̀ tó là. So oríṣiríṣi nǹkan oríṣiríṣi ọ̀nà so to cut the straight nígbà tó wá já sílẹ̀ ní checking point yẹn wá ní pé tó bá ní passport èmi ò kẹ́ ní passport wọ́n yà wá sọ́tọ̀ wọ́n ní ká fi owó béèlì ara wa bọ̀ ọ̀rẹ́ mi jọ ìyẹn ní owó torí Italy làwọn yẹn ń lọ ó fowó béèlì mi torí mọ̀ pé ìrìnàjò táwa yìí ń sìn a gbọ́dọ̀ máa help ara wa ni so aṣáàdé wa lọ. Ẹ ti lò bí how many days ní time? Like a ti ń lo a month a ti ń lo 3 months gan ni a lò and drop ní ìlú kan a lè lo bí i 3 weeks níbẹ̀ tó bá ti rí pọ́n náà ti dá kí tó dé Libya ni o mo sọ yìí o mo gbéra kúrò ní July mo dé Libya ní September. Wọ́n já wa sẹ́kọ̀ọ́ sí wọ́n lè kó wa sínú ilé kan lẹ́kọ̀ọ́ bí báyìí ká lò like 3 weeks níbẹ̀ tọ́nà bá ti dá tọ́nà ọlọ́pàá kan ọ̀nà máa bí àwọn iṣẹ́ tó àwọn ọlọ́pàá tó máa ń ṣiṣẹ́ àìrú yẹn tọ́lọ́pàá tẹ́pọ́n máa mú èèyàn bá wà lọ́nà wọn ò ní jẹ́ wọ́n máa ti connect ara wọn pé ẹ má sì push àwọn èèyàn wa o so tó bá ti pọ́n àwọn yẹn ti kúrò níbẹ̀ ló máa ṣẹ̀ṣẹ̀ wá máa push but 3 months ni mo lò fún ìrìnàjò yẹn so nígbà táwa tọ́ṣà ṣe bẹ́ẹ̀ ó wá dé particular place kan ibẹ̀ ni ìrìnàjò yẹn ti kọ́kọ́ sú mi nígbà tó dẹ̀ ni wọ́n dẹ̀ kó wa sí wọ́n já sílẹ̀ báyìí kò sówó kò tẹ̀sí kankan wọ́n wá yà àwọn obìnrin sọ́tọ̀ wọ́n wá yà àwọn ọkùnrin sọ́tọ̀ kó wa sínú ilé kan wọ́n dẹ̀ wá mú àwọn obìnrin bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí wọ́n dẹ̀ lọ ń bá wa sùn ìyẹn àwọn borders àwọn ọlọ́pàá tó wà ní border yìí cause they believe pé gbogbo obìnrin tó bá sì gba ọ̀nà yẹn kọjá àṣẹwó lọ́lọ́ ń ṣe so wọ́n wá ń lo ipa yẹn láti lè fi take advantages of us bí ṣe bá ṣẹ́wó náà lọ fẹ́ lọ ṣe jẹ́ ká kúkú take advantages wọn. That very day inú mi ò dùn mo sunkún pé ká ní pé ọ̀rẹ́ mọ́ sí mi sọ fún mi èmi ìtàn pẹ́kún tèmi ṣe máa sún ṣẹ̀ṣẹ̀ pọ̀ wájú ká ní pé ọ̀rẹ́ mọ́ sí mi sọ fún mi ni mo ò ní cause wọn rape mi rí kò kẹ́kẹ́ wá ń ṣe mí nìkan ó wá di àwùjọ ẹkún gbogbo àwùjọ obìnrin. Èrò pọ̀ ń bẹ̀. Like àwọn separate wà nínú àwa 53 yẹn àwọn ọkùnrin lè jẹ́ bí 30 kóbìnrin jẹ́ 20. So ṣé láàrin àwọn 20 people. láàrin àwọn 20 yẹn ẹni tí wọ́n fọkàn láàrin wa ní ọmọ 15 years tí mo rí tọ́tọ́ bí abí mẹ́ta tí mo bèèrè pé kí lẹ́yìn yìí wọ́n náà mọ̀ Ìbàdàn làwọn pé ẹ̀gbọ́n àwọn kan ẹ̀gbọ́n àdúgbò pé wọ́n ṣàwálẹ̀ ọ̀nà nìkan wọn máa bọ̀ bí àti wọ́n mìíràn róró àwọn fi tọ́jú àwọn àbúrò òun wọ́n ní gbogbo bí àwọn bá lọ́kùnrin ṣe kó àwọn àbúrò òun náà lè wà òkè mo ní ẹ̀yìn 15 years èmi dẹ̀ṣẹ̀ wà bí abí 21. So láàrin ṣé gbogbo yín lẹ máa wà ń bẹ̀ tẹ́ máa rí nǹkan tó ń wọ́n wá mú wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n wá mú wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ́ ẹni tó bá ti mú wọlé a ti mọ̀ pé nǹkan tó lọ ṣe fún nìyẹn gbà wá máa padà la wọn máa so kó wá di omijé ojú àpapọ̀ obìnrin tí kò dẹ̀ kí ń ṣe pé ẹnìkan ló kó gbogbo wa wọlé ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ irọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gbà fi kó àwọn ọmọ yìí wọlé. Mo sunkún bọ̀ nígbà tó yá aṣáàrin gbà ó tẹ́jọ́ kan gan kò sómi kò sóúnjẹ ọ̀rẹ́ mi Joy tí mo sọ nínú ìrìn àjò yìí náà ni ọmọ yẹn ò tẹ̀lé wa dé Libya ó padà kú sí ọ̀hún torí pé ó wà asthmatic èmi ní gààrí òun lómi omi tán gààrí kù kò sẹ́ni tó fẹ́ fún wa lómi
torí ìtọ̀gán pẹ̀lú kọ̀tà tẹ̀ fi gbé díẹ̀ à ń tọ̀ fúnra báyìí pé ó yá mu. I don't get. Kò sí oúnjẹ kò sómi ìtọ̀gán ọ̀wà ìtọ̀ díẹ̀ la kan a drop tó bá ṣẹ̀ wá láti ẹ̀ ń pé kò tiẹ̀ lè èmi náà mú tọ̀ torí ìgbà tó sì stage kan mo tọ̀. Ìtọ̀ ta ni. ìtọ̀ a máa ń dátọ̀ jọ sínú a máa ń dá ìtọ̀jọ sínú kinní pé fúnra ara yín. bọ́jọ́ yẹn ó dùn mí kò gàrí yẹn gan padà waste ni torí ọmọ yẹn ló ti pẹ̀lẹ́ni tó ti help mi nínú òun lọ́lọ́run lò gẹ́gẹ́ bí áńgẹ́lì mi. Joy didn't make it. Joy ò make it there because she's asthmatic ó ní asthma and then èmi gàrí kò sómi eruku ibẹ̀ yẹn gan àti pé gbogbo stress wàhálà yẹn àìmọye lómi tó jẹ́ pé àtàrà desert ló ti gba ikú àìtọ́jọ́. So Tombawa, you were there nígbà tó kú ẹ wà ńbẹ̀. Ó give up and she give up in pain because she did not make it ó dùn òun gan pé òun make it. Like after how many days nìyẹn. Like we are close to a month and some days. Nígbà tó give up ó dùn èmi gan and then kò lè tí nǹkan tá a fẹ́ ṣe. And then bóyá ìbẹ̀rù cause bá ṣe ń lọ nínú desert yẹn à ń rí òkú àwọn èèyàn tí nílẹ̀ ńlẹ̀ tí wọ́n ọkọ̀ máa gbá yẹ̀pẹ̀ bò wọ́n ní mọ̀ pé yẹ̀pẹ̀ yẹn gan gbóná láyé ọ̀tọ̀ so bóyá ìbẹ̀rù ló dẹ̀ mú un ni I don't know. Ọkàn báwo ló ṣe kókàn. Asthma yẹn ni ó ní asthma attack. ó wà asthmatic ó ní asthma attack kò dẹ̀ sí kò dẹ̀ mú ilé làgàn ó dà pé ó mú dání ó ń kìpẹ̀ fún mi kò ó wá ti tán so ìgbà yẹn ló ti ń wí kẹ̀ kò sọ ẹ mọ̀ kálukú ló ní nǹkan tó ń bò mọ́ra I understand so nígbà tó dẹ̀ give up everybody wá sunkún ó dẹ̀ ní pé ká sín àdẹ̀sín. ṣé òun ni first person to give up. òun ni first person to give up láàrin wa but ẹ mọ̀ pé mo sọ pé 20 ni àwa ta 20 Ilios ló move kò ṣe gbogbo àwọn kan miss ọ̀nà kò ṣe àwọn kan kúrò lẹ́yìn wa wò pé kí ló ṣe wọn à máa rí wọn ò dẹ̀ lè dúró so àwọn yẹn sì mi mọ̀ nǹkan tó ṣọ̀bọ̀ létà padà gbọ́ pé mọ́tò wọn tọ́ǹbù àwọn yẹn wá kú so driver nìkan ló succeed kò sí mọ́tò bá tọ́ǹbù driver desert yẹn ó tẹ́ tó bá yẹ ṣubú àwọn èèyàn máa yí lọ forí gbọ́kúta forí gbá kínní so bọ́n ẹlòmíì ṣe pàdánù ẹ̀mí wọn nìyẹn so àwọn tó bá yè gan mọ́tò ṣàdẹ̀ lè dúró kó gbé wọn wọ́n máa lọ sí wọn ni so kò lè gbé wọn tí mọ́tò driver àwọn bàjẹ́ débi tó jẹ́ pé tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ wọ́n máa sọ pé àlàgalè ó ti lọ nìyẹn wọ́n máa ju àlàgalè. What's that? like pé kò sí nǹkan tó fẹ́ ṣe yẹn ti lọ nìyẹn wọ́n spinal loss tàbí báwo ló ṣe máa ń pè so nígbà táwa sin Joy tàgbá ìpele lórí àti continue journey wa so mo ṣàmọ̀ pé nínú àwa tajọ àwa 52 yẹn àwa ta débẹ̀ is 25 because ẹlòmíì náà kú. 27 people ńkọ́. wọ́n kú. no ẹ̀dẹ̀ ń wò wọ́n ẹ̀ ń rí wọn bó ṣe ń kú lọ. pains ẹlòmíì tọ́ ibi tó jókòó lé petrol wà ń bẹ̀ wọ́n jókòó lé lórí ibi tó gbé wa ibi àwọn tó dúró ẹ̀ mọ̀ pé petrol máa ń wọ petrol dání tó máa fi rìnrìn àjò yẹn so petrol wà ń bẹ̀ bí kíní ẹ bá ṣe ń lọ sókè lọ sílẹ̀ báyìí kíní keg petrol yẹn wọ́n ti fìdí tẹ̀ ó di àwọn ẹlòmíì dì ẹ mọ̀ pé desert kíní yẹn gbóná rẹ̀ di orí ìwé máa gbóná ẹlòmíì kẹ̀kẹ́ bí agbára ò gbé gbogbo stress yẹn ṣé ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹlòmíì àìrí nǹkan jẹ lè tún pẹ̀lú. so kò sẹ́ni ẹ̀ ní fúnra yín kò sẹ́ni bó tó máa fún ẹ lóúnjẹ. kò sí yàtọ̀ sí pé ẹ mọ̀ ibi tí ẹni tó ń ṣe ibi wà náà lẹni tó ń ṣe ewé wà àwọn borders omi tí ó jẹ́ pé tàbá rówó fún wọn wọ́n máa pẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ṣàlẹ̀ máa wọ́n á fún wa ní macaroni ní ká lè ní ká bọ́ sẹ́gbẹ́ kan ká ṣe àmọ́ wá sí àmọ́ wá pọn láàrin ara wa àgà tó wá jẹ́ obìnrin wọ́n máa ń ṣàna àwọn obìnrin níbi kan ọkùnrin wọ́n máa yà wọ́n sọ́tọ̀ wọ́n máa ní pé tọ́ba ti mú lẹ̀ wọ́n máa ní kó gbójú sí òòrùn wọ́n máa tọ́ṣọ̀ wọn. ìyẹn àwọn ọkùnrin. àwọn ta ni ṣá. àwọn bọ́dà àwọn ọlọ́pàá tó wà níbi bọ́dà yẹn wọ́n máa fi páìpù máa nà wọ́n pé kó mú owó wá wọ́n mọ̀ pé owó wà lọ́wọ́ wọn Nàìjíríà tẹ́lẹ̀ máa yanjú wọ́n mọ̀ pé owó wà wọ́n máa nà wọ́n gidi gan. so nígbà táwa dé ìlú kan tó wá ń pè ní Sábà àti ń gbẹnulé 2 months àwa dé Sábà nígbà tá a dé Sábà yẹn ghetto ni wọ́n lè fòdìdí ilé ìṣe ghetto but àwọn èèyàn àti bá àwọn kan bẹ̀ àwọn kan ti lo ibi tó wọ́n tán sí nìyẹn wọ́n ṣẹ̀ máa expect pé kó send owó gbà tó bá tó send owó ni ẹlòmíì lo 6 months ẹlòmíì lo 3 months so ibi tó wọ́n ṣàkọwà síbẹ̀ gbà tí bọ́gà wa tutù àti pé tọ́nà bá tún ṣe dà sí níbẹ̀ mo tún wá suspect pé mo lóyún so just like mi ò máa rí period mi kí ni mo fẹ́ ṣe báyìí so ọ̀hún ṣá ọ̀rẹ́ mọ̀ sí mi kò ti kọ́ mi ìsọ nọ́mbà ọ̀rẹ́ mọ̀ sí mi nù nígbà táwọn kọ́ débẹ̀ wọ́n fún aláṣẹ pé ká pé ẹni tí bọ́gà lọ máa ń pè wọ́n
pé ká pọ̀ so àwọn lè mọ̀ pàtì débi bá àwọn lè mọ̀ ẹni tó wáyé pé ó máa send owó wọ́n send owó ẹni tó wáyé pé òun tẹ̀ ti clear gbogbo everything kó dẹ̀ máa expect ìjọ tí wọ́n máa push wọn ni mo pọ̀ rẹ̀ mọ́ èmi ó ní àbá mi ì tẹ̀ lè máa sọ nǹkan tó jú mi because mo ti dé láàjì ọ̀nà bọ̀ ọkọ tó kàn ń dùn mí pé wọn ò sọ fún mi pé bí ìrìnàjò yẹn ṣe máa rí lélẹ̀ mi ò bá má ti tẹ̀rí sí rárá so bàtà tí wàá ń lo bí i 3 months ní sábà yẹn ní ghetto yẹn mo kàn sọ fún wọn pé wọ́n rape mi lọ́nà nígbà tó pé lórí fọ́nà rape ẹ̀kẹ́ báwo ló ṣe kíní kan wọ́n ní well lára nǹkan téèyàn máa ń bá pàdé lójú ọ̀nà nìyẹn so ìgbà tó wá dijọ́ tó wá push mi mo ti wà ní bóyá bíi 3 months ìjọ iléyá kù bí ìjọ iléyá gangan bọ́ sí September nígbà tí mo sọ ní 2016 yìí òun ni mo fìdí ọ̀dọ̀ rẹ̀ mọ̀ sí wọ́n wá pick mi níbi tó drop mi sí nígbà tó wá pé wọ́n mú mi lọ́lé wọ́n fún mi lómi mo wẹ̀ wọ́n change aṣọ mi ọ̀rẹ́ mọ̀ sí mi yẹn wọ́n wá ní pé kí n pe mọ́ ẹ̀mí mo ṣáàdẹ̀ pé mọ́ ẹ̀mí bẹ̀rẹ̀ sí ní sọkún nínú mọ́ ẹ̀mí náà dùn náà tí láti bíi 3 months àwọn ògbóhùn mi kí ni kò gbádà mi ò lè máa sọ fún mọ̀ sí mi pé kọ́dójú mi wíwé o ọ̀rẹ́ mọ̀ sí mi wá fàdà sọ wọn pé Tọ́pẹ́ lóyún mọ́ ẹ̀mí wá ní pé mi ò lóyún kí tó kúrò lé torí ọmọ pé mo ṣìṣe nǹkan oṣù kí tó bọ́ kúrò lọ́nà wọ́n á ní pé wọ́n rèpò ẹ̀ ni àmì pé rèpò ẹ̀ bá òṣọ́ tó máa ń rèpò èèyàn lọ́nà ni Jésù dé òṣè báyìí sọ fún mi pé bọ́ ṣe máa ń ṣe lélẹ́yìí wọ́n á ní pé torí pé mo wọlé illegally pé mi ò ní passport mi ní kankan wọn lè gbé mi lọ hospital lọ ṣẹ́ oyún fún mi àti pé ìgbà wo mo ṣì dé tí wọ́n máa ṣẹ́ oyún fún mi pé nǹkan tó wà ń bẹ́ẹ̀ ni wípé àwọn ṣiṣẹ́ lọ́spítù àwọn máa kó oògùn wa sọ wọn máa insert títí tí oyún yẹn máa fi jábọ́ ní ara mi. wọ́n sọ bẹ́ẹ̀ fún mọ́mísìn. wọ́n sọ bẹ́ẹ̀ fún èmi ọ̀rẹ́ mọ́mísìn ṣáàdẹ̀ ni mo ti gbọ́ mi ní nǹkan tí mo fẹ́ ṣe ní gbogbo pàǹbábá rẹ̀ nǹkan tó dùn mí jù ní gbogbo ẹ̀ ni wípé kí tó kúrò lé 3 months lẹ sọ fún mi ẹ wá rí pé mo wà lọ́nà mo ti bọ́ sọ́nà iwájú òṣèlú ẹ̀yọ̀ ṣe padà sí ẹ wá mú mi ẹ wá tà mí fún àwọn Ghanaian àwọn yẹn wá rà mí gẹ́gẹ́ bí ẹrù ìyàwó ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding ní Libya Ghanaian làwọn méjèèjì wọn fẹ́ kí ìyàwó yẹn kó ṣiṣẹ́ wọn wá rà mí gẹ́gẹ́ bí okòwò fún pé wọ́n fi èmi dá lókòwò like a startup capital for her so I'll be the one working and she'll be the one collecting the money. I need to understand this. Like any wedded couples in Libya, they were Yes. Ghanaians. Okay, more lowo. No, it was the husband that said, okay, I don't want you to work. So that my mom friend said, this is the kind of business we Nigerians are doing. If you can't venture into it directly, but we can help you to bring guests. Ọ̀rẹ́ mọ́mí go. Yes. And you paid just for us to bring you down the case. Because our Ghanaians don't show well, but Nigerians ló máa ń ṣe. So àwọn Ghanaians yẹn wọ́n wá kówó sílẹ̀ ọkọ ẹ̀ wá kówó sílẹ̀ pé wọ́n fẹ́ kí ìyàwó òun kó ṣiṣẹ́ o torí ẹ̀ṣẹ̀ wedding so owó tó fẹ́ fi dá lóko òun ló wá fi wá ra èmi lọ́wọ́ rẹ̀ mọ̀ sí mi. So àwọn máa gbowó yẹn. àwọn ló máa gbowó yẹn ṣé wọ́n pé oṣù mẹ́ta lájọ pẹ́ ni. oṣù mẹ́ta yẹn gan ẹ ti lò lọ́nà already. mo tẹ̀ ti lò lọ́nà already bọ̀ ṣẹ́jẹ́ bìnrin pé àwọn people yìí ìgbà tí mo débẹ̀ wọ́n sọ ìrìnàjò oṣù mẹ́ta wọ́n sọ di odidi ọdún kan àtòṣù mẹ́fà mọ́ mi lọ́wọ́. No, oyún ńkọ́ oyún ti ṣẹ́. wọ́n ti ṣẹ́ oyún fún mi wọ́n ti kógùn wá kógùn tó ṣiṣẹ́ náà kọ́ mo jẹ ora mo bí ọmọ yẹn bí ọmọ báyìí it was 3 months. after ogun àwọn máa fi mí sílẹ̀ ọmọ àlọ́ ibi iṣẹ́ mi nìkan ni mo máa wá ọdún rẹ̀ sọ pé dandan orí gbọ́dọ̀ bàjẹ́ tó bá wulẹ̀ bàjẹ́ náà kọ́ I don't know the father how will I be able to keep it. So after tó yún bàjẹ́ lọ́ẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé torí pé èmi ti pẹ́ lọ́nà àwọn dẹ̀ nídìí owó àwọn ta èmi o she can say it boldly. wọ́n sọ fún yín fún àwọn. She told me without not even telling my mom. báwọn ní ìdòwò. torí pé mo ti pẹ́ lọ́nà ó bí àrìnàjò lè ju bíi 2 weeks lọ báwọn ti ta èmi 3 months ni mo lò lọ́nà wọ́n dẹ̀ ta mi Ghanaians ẹ̀ sọ pé 1 year 6 months ni máa fi sanwó fún àwọn. so kílẹ̀ máa ṣe. mo máa lọ wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ agent wọ́n ṣe blood test and everything fún mi wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ agent wọ́n á ṣiṣẹ́ ilé mo bá wọn tún lè ṣe 3-story building 5 ní ojoojúmọ́ yàrá tó wà bẹ́ẹ̀ yàrá 3 ó jẹ́ 9 rooms ó dẹ̀ ní toilet mo lè máa gbá wájú ta máa gbẹ́ ìkùlé máa gbá nulẹ̀ máa gbá pálọ̀ máa ṣe ogbẹ̀ máa ṣe ní ojoojúmọ́ ẹ̀mí fẹ́ bọ́.
gbogbo owó tó gbà wọ́n wá gbà lóṣooṣù wọ́n náírà báyìí kò kàn mí lọ́wọ́ nù ẹ̀. ta ló ń gbowó. àwọn Ghanaians ló máa wá ń gbowó àwọn ló wá ń gbà lóṣooṣù wọ́n á dẹ̀ sọ $600 láti 60,000 Nigeria money ló ń san fún wa ń gbà ẹ̀ tọ́dẹ̀ wá ń gbowó yẹn pẹ̀lú omi jade máa sunkún pé kò ṣe kò tẹ́ sọ fún mi lélẹ̀ ṣé màá mọ̀ pé 18 months ni ṣé màá tẹ́rì sí i tẹ́mi rò pé mo ti rí ìhà ìyá nínú ọ̀rẹ́ mọ̀ sí mi tí mo trust wọn tí mo sí mi gan yíyọ tó lè fi odidi ọmọ ẹ̀yọ̀ kan ṣoṣo tó kù lọ́wọ́ èèyàn nínú ọmọ mẹ́ta yíyọ tó lè filẹ̀ fún ọ̀rẹ́ tẹ̀sí wò pé wọ́n sọ pé ojú téèyàn ti mọ̀ tipẹ́ ó sàn ju ojú téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ sí i lọ àbá ọlọ́ṣẹ́ máa ń sọ pé ní téèyàn ti mọ̀ tipẹ́ kéèyàn má trust wọn àjọ bí ni òní pé ká má pa ni. kí ló wá ṣẹlẹ̀. so máa gbowó yẹn àwọn yẹn wọn àbí yẹn aṣọ tó bá wọ̀kù ló máa kó fún mi oúnjẹ àjẹkù wọn ló máa kó fún mi mo ṣáà ń forí tì mo ń ṣe ẹ̀ẹ̀kan láàárín oṣù kan òun ni wọ́n fún mi opportunity láti máa pe mom sí every last Friday tí bá pè tí bá bá bọ́ ẹbí sọ̀rọ̀ màmá sókò ni mo ní bá ní kí ló dé mi ò ní lè explain mi ò ní lè sọ pé báyìí ló ṣe rí báyìí ló ṣe gbà títí ọdún kan pé oṣù mẹ́fà mo fìyà sílẹ̀ lé mo fọmọ sílẹ̀ lé kéèyàn lórí àjọ ọdún kan bó ti jẹ́ 5,000 lèèyàn send káṣẹ ṣe bọ̀ àbí kí ló mú mi ṣebí ṣẹ́ ló mú mi kúrò lé ṣebí torí owó mo ṣe kúrò lé ṣáà jẹ́ pé mo kú lọ ṣiṣẹ́ alábàárù fún dídí ọdún kan ẹ̀ ṣé mo ní máa rí kan máa send sí mọ́ sí mi lé máa rí kan máa send ó dídí ọdún kan pé pẹ̀lú mi jẹ́ bẹ́ẹ̀ ọmọ mi ti ń pọ́dún kan lọ lórí fóònù àtijọ́ sọ̀rọ̀ ọmọ mi kò dá mi mọ́ mo ti gbé sílẹ̀ ní at the age of 1 year 6 months ni mo gbé sílẹ̀ after tí mo gbọ́ ọyàn lẹ́nu ẹ̀ ní 3 months mo padà sí school ẹ wo bí ìrìnàjò mi ṣe rí because I just want to stand out. gbà tó wáyà mo sọ ọwọ́ tán mo sì mi ní Tọ́pẹ́ má bọ́ lé káwọn fi ṣe pé mo lọ kẹ́kọ̀ọ́ kí n má bọ́ lé gbogbo ayé ni wọ́n náà jà Libya gbà yẹn tíjà yẹn le gan tó pa àwọn èèyàn tó ń kọ̀ ọ̀rọ̀ wálé wá ní ọ̀rẹ́ mi kan báyìí wọ́n á pè ní ogun ní ìṣe yẹn wọ́n á bá mi kọ petition letter láti Nigeria bí báyìí sí embassy ó dẹ̀ fi fóònù nọ́mbà mi síbẹ̀ gbà tó ayé àwọn embassy mo tẹ̀ ti ń ṣiṣẹ́ ara ti tèmi mo ti ń ṣiṣẹ́ MCG mo lọ bá wọn fọ abọ́ níbi tó ti ń ṣe wedding so ó sì pay mi díẹ̀ ju pé kí n tún lọ jókòó sílẹ̀ àbọ̀ fún a month so 1 year 6 months yẹn ti pé ó ti pé already mo ti ń ṣiṣẹ́ ara ti tèmi so mo fẹ́ gbẹ́nu láti máa ṣe àmọ́ mi pé kí n máa bọ̀ nílé so ògùn ṣe yàrá àwọn embassy wa reach out sí mi that was 20 àti ń fẹ́ máa lọ sí àti wà ní December 2017 ṣe ti yẹn bẹ́ẹ̀ so wọ́n á sọ pé kí n máa bọ̀ mo á ní pé òkè kí wọ́n pé wá fún interview mo á lọ so ní December yẹn àti fẹ́ wọ January ní 2018 wọ́n á pè mí pé January 5 2018 ní TC mi o pé máa lọ sí Nigeria mo lára àwọn tó ń lọ sí Nigeria inú mi dùn mi kókó ní kankan náà mo ṣàṣà àwọn kankan díẹ̀ owó iṣẹ́ tí mo wá change ẹ̀ sí dollar which is $100 $600 la fi ń ṣe $100 $60,000 Nigeria money mo wá mú dání owó yẹn bẹ́ẹ̀ ni pé millions ni mo mú dání lójú tèmi mo ṣàwà lọ on my way to the embassy to get my TC ọlọ́pàá mú mi lọ́nà wọ́n rape mi nínú mọ́tò yẹn nínú mọ́tò tí mo wà wọ́n ní kí driver já mi lẹ̀ wọ́n gbé mi sínú mọ́tò wọn wọ́n rape mi bẹ́ẹ̀. ṣebí nínú Libya ṣebí nínú ìlú ilẹ̀ yẹn sọ. ṣe mọ̀ pé there is one thing about Libya láti ìgbà tí Gaddafi ti kú wọn ò ní ìjọba they took law into their hands kò sí nǹkan tó lè fà wá black ṣe it's not about Nigerians alone o kò sí nǹkan tó lè fi wá ṣe kọ́ ló má jẹ́ kí orí kó tako èèyàn lọ́jọ́ náà. So mo fẹ́ lọ gba TC mi cause bẹ́ẹ̀ ni pé kí airport wà lẹ́kọ̀ọ́ mi báyìí kémi bí mi ṣe ń gbé Ogun State yẹn pé màá fẹ́ travel láti Ogun State wá sí ibi àjọ ṣe ni nígbà tí wọ́n á gbé mi lọ sí prison wọ́n gba fóònù lọ́wọ́ mi wọ́n gba ìwọ̀nba kan tí mo ní mò ń kó lọ́ọ́lé tó wọ́n ti rí pé dàpọ̀ mò ń lọ́ọ́lé ni mo dẹ̀ pé àwọn embassy nínú mọ́tò yẹn wọ́n ní pé tí bá lè rí ọ̀nà tí mo lè fi escape kí n escape pé kò sí kan táwọn lè ṣe sí at that moment àti tí bá rọ́nà tí mo lè fi sá mọ́ àwọn people yẹn ní ọwọ́ bí kò sí nǹkan táwọn lè ṣe sí ní moment yẹn I was crying because àwọn ọ̀rẹ́ mi tó kù tàjọ pàdé ní ibi ẹ̀ńbá nígbà tá lọ ṣe kí ni àwọn yẹn ti ń pè mí mo pe mọ́ èmi náà pé àmọ́ èmi kọ́ gbá mi wọ́n ti mú mi o mọ́ èmi bẹ̀rẹ̀ sí ní ké ó ṣàgbé mi lọ sí prison ó tó gbé mi lọ sí prison ìgbà yẹn ní
ambassador Nigeria wá sí Libya láti wá wo àwọn tó wà ní prison gbà ẹ̀ ọ̀hún wá jẹ́ kí n ríbi wọ prison mo sọ bóyá kọ́ máa tẹ̀ ṣe fi mi sílẹ̀ gbà tó rí pé kò kí ṣe aṣẹ́wó ni mo kún ṣe wọ́n rí gbogbo làálì lọ́wọ́ mi pé mo ṣe lọ bá wọn ṣe wedding day tán ni torí tó bá fẹ́ ṣe wedding làálì lọ́ máa ń tọ́ sọ́wọ́ wọn dẹ̀ ní pé kí n pe àwọn àràbù mi nígbà tí mo dẹ̀ pọ̀ àràbù mi ní pé àwọn lè wá gbà mí but bá ti wá gbà mí o máa tó ọ̀rẹ́ náà fẹ́ jẹ́ kí n lọ pé máa fi ṣiṣẹ́ 3 months padà fún àwọn o mọ̀ pé oníbàárà àwọn ilé náà tún bó olè ń bọ̀ ni o mi sọ́wọ́n pọ́tì kọ́ máa wọrí bó ṣe nígbà tó wà lálẹ́ wọ́n wá mú mi wọ prison wọ́n wá fún mi ní blanket àwọn ẹlẹ́wọ̀n toothbrush àwọn ẹlẹ́wọ̀n tó máa ń lò wọ́n ṣàkó fún mi pẹ̀lú ọṣẹ wọ́n kó fún mi àti slippers tó máa ń lò wọ́n á mú mi wọlé sínú prison mo wọ prison báyìí wọ́n mú mi lọ sí session àwọn obìnrin mo wá rí àwọn obìnrin wọ́n pọ̀ gan bẹ́ẹ̀ o àti Bíọ́lá èrò pọ̀ kò kì í ṣe Nàìjíríà nìkan o Senegal Ethiopia Ghana Mali Togo kò kì í ṣe Nàìjíríà nìkan ló ti ń jápa bọ̀ Nàìjíríà nìkan ló pọ̀ jù sí àti pé ilé ayé yìí báyìí wà nínú ẹ̀ ó fẹ̀ gan ìlú bí bébí mi ṣe ń sọ̀rọ̀ yìí náà sí ẹlẹ́mìíràn lè wà ń Ghana náà kó máa share experience ẹ̀ ibi téèyàn bá rìn dé ní wọ́n sọ pé kí ni so mo rọ̀ mọ́ kókó tó yẹ pé kò ní ara wọ́n èlòmí tó yẹ pé wọ́n ti ní mental issue wọ́n ti inject wọn kò sóúnjẹ tó máa ń fún wa jẹ́ ní prison wọ́n máa ń inject ẹ̀ for us to look helpless sáà ní okun àtagbára láti lè sọpá fẹ́ break prison àbá fẹ́ cause any riot nínú ìlú tó yẹ pé pé kílẹ̀ yìí wá ṣe bí ó ní pé ìgbà tásìkò tó fáwọn pé àwọn lọ́ọ́lé tọ́wọ́n ti ṣiṣẹ́ fún àwọn tí ṣiṣẹ́ lọ́dọ̀ àràbù tọ́wọ́n ti lò bí ọdún méjì mẹ́rin pa mo ti ń lọ́ọ́lé o kọ́ ọ́n pé lọ́ọ̀rẹ́ pé èèyàn lè trust àwọn Nàìjíríà náà tún trust àwọn àràbù yẹn wọ́n bá dẹ̀ di pé ó lè sọ pé èèyàn wọn jí gold wọ́n fẹ́ san owó wọn á lọ já wọn sí prison lónìí ni pé òun lọ lẹ́gbẹ̀ẹ́ títì lọ́kọ̀ ṣàdédé òun mú àwọn tó ṣiṣẹ́ aṣẹ́ wọn kàn lè lọ bọ́ọ̀sì connection house wọn kọ́ lọ kó gbogbo tó à ń bẹ̀ wọ́n bí tó fẹ́ cross lórí Mediterranean Sea kí ó jẹ́ pọ́n náà fẹ́ lọ bímọ sàn kí bàbá kọ́ pín bóòtì wọn kí bàbá dán kí ìyá kó jẹ́ òun lọ́ máa mú Libya bẹ̀ so Libya ló máa bímọ yẹn sínú prison kò sí proper medication láti lè gbẹ̀bí ọmọ níbi tó máa lè fún ọmọ ní adequate medications ló máa dé pé ọmọ yẹn ti wà ó lè jẹ́ premature pains lè jẹ́ kó tètè bí ọmọ at the age of 7 months ó bẹ̀rẹ̀ sí ní sunkún ẹlòmíì làwọn ti lò 2 years ẹlòmíì náà ti lò 1 year ẹlòmíì ní new year tẹ́ àkè bíbá làwọn ti ké wọ́n máa sunkún wọ́n máa gbàdúrà gidi mi sí ìyá àwọn prayer warrior tó tọ̀ wọ́n tó wà ní prison àtàwọn àdìtà kan máa dúpẹ́ máa gbàdúrà kó lọ́ọ̀ ti ẹ̀yọ àwọ̀ ẹlòmíì gan ti gbàgbé ẹ̀ ẹbí ti gbà ó bí ó ti kú ọ̀kẹ́ pé prison ló wà wọ́n máa wá wọ́n máa lé fọ́tò ẹ̀ kiri kò sí access sí social media wọ́n bá ti lè mú ẹ wọ́n ti mú ẹ náà ní ẹgbẹ́ fóònù àtẹ́mìtì lọ́ba ti gbà so after some weeks in prison wọ́n wá sọ fún mi pé àwọn ọlọ́pàá oúnjẹ tó tún fún wa náà kọ́ wọ́n bá fún wa lóúnjẹ ẹ̀kọ́ láàárọ̀ ó lè pé búrẹ́dì ẹ̀yọ̀ kọ̀ọ̀kan lé wa lọ́wọ́ láàárọ̀ tó máa di ní alẹ́ òun ní spaghetti tó máa ń sè wà tó máa ń hìn jet náà lómi gan ti ní mẹ́ta sínú bẹ̀ tí wò ní ọ̀tọ̀ tó wà ń bẹ̀ àbí ẹni tó jẹ́ wípé gbogbo iṣẹ́ owó tó ṣe inú ilé ló ń tọ́jú ẹ̀ sí pé jẹ́ lọ rà kan ní supermarket kó dẹ̀ di pé wọ́n gbogbo iṣẹ́ tó fọjọ́ ayé ẹ̀ ṣe 2 years wà nínú ilé ibi tó pẹ́ lómi ló máa kówó yẹn náà wọ́n ti gba fóònù wọ́n ti gba everything lọ́wọ́ ẹ̀ so yẹn gan máa jẹ́ kí mental gan kọ́pọ̀lọ́ wọn gan fẹ́ máa yí ó tó wà mú mi lọ bá ọlọ́pàá yẹn mo ṣáà lọ bá ọlọ́pàá mo ṣàlàyé fún wa ní pé àkótó wà bẹ́ẹ̀ pé wọ́n máa fowó béèlì mi ni o wọ́n á ní mo ti gbọ́ wọ́n á ní kó fún mi fóònù kò ṣẹlẹ̀ rí kí n bá gbé ọmọ mi ní dé after 3 weeks mo wá pé bọ́ ẹ̀mí mo bẹ̀ sọ́kò pé ológun náà kọ́kọ́ ṣoṣo àwọn tí ń ṣeré ọtí omi báyìí o mo ní bọ́ ẹ̀mí mi ìmọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ kó tó wá bẹ́ẹ̀ ni pé wọ́n ní 300,000 naira ló máa fi béèlì mi 300,000 yẹn kẹta máa send ẹ̀ sínú àkáǹtì Nàìjíríà èèyàn kan tó jẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ 600,000 ló máa fi send wọ́n máa pín owó yẹn nùsùn half wọ́n máa gba 300 láti exchange owó cause ẹ mọ̀ pé àwọn ọlọ́mà kówó wá síbẹ̀ kò dẹ̀ sí báǹkì ní Libya tó jẹ́ bí àwọn union bank gbogbo ara ẹ̀ pé kò sí Western Union gan aná dájọba ara wọn ṣe fún ara wọn ni so wọ́n máa fi owó lọ́ máa fi ra owó so bá tó wá ní pé yóò tó máa fi béèlì mi wọ́n máa ní pé bọ́lá ọ̀tún fẹ́ rí 300,000 kúkú sọ lọ́wọ́ àwọn ó ní ẹ̀kọ́ tọ̀wọ̀ tún gbójú lé ilé ayé àwọn òun ní ilé àwọn pé bóyá káwọn sáré ìyàwó báyàsì pé káwọn ta pé ní tó bá jẹ́ kàn tẹ̀lé ṣe ni àwọn kúlẹ̀ lọ́ba dáàdì bá ní kí ló kà ó bẹ́ẹ̀ bí ṣàdé pé tó bá ti di ọ̀la pé kí tún pé wọ́n á sọ fún
ọlọ́pàá yẹn pé tó bá dọ̀là pé máa pé mọ́ ẹ̀mí wá ní pé nígbà tó wá di ọ̀la yìí wá pé mọ́ ẹ̀mí wọ́n ní pé àwọn tí ń wá báyà kódà owó tó tó lọ́fẹ̀ẹ́ rà bọ̀ àwọn máa rí 600 yẹn àwọn máa rí pé wọ́n ṣe wọ́n sẹ́ndì wọ́n wá owó yẹn wọ́n ta ilẹ̀ yẹn wọ́n sẹ́ndì owó yẹn ẹ jẹ́ mọ̀ pé ilẹ̀ yẹn tọ́ ìta tó ṣe sẹ́ndì owó wọ́n wá sẹ́ndì ẹ̀ sínú kan tí wọ́n á pé láti pé náà èèyàn kan tí mo tó jẹ́ bí ọ̀rẹ́ mi pé wọ́n bá mi sẹ́ndì owó kan sínú àkáǹtì pé wọ́n bá mi fowó yẹn rán àwọn èèyàn náà wọn ò lè wá sí prison yẹn kó bàbá mú wọn mọ́lẹ̀ wọ́n máa fi rán driver wa wọ́n lè jẹ́ pé bọ́ọ̀lù tó bá yẹ pé ibi tá à ń lọ ni ọkọ̀ bọ́ọ̀lù ẹ̀bí ọ̀dọ́ yín bíbá yìí kọ́ wá ní kí driver yẹn lọ kọ́ máa wò lọ́ọ̀kan wọ́n ṣàkóso yẹn wọ́n ti ẹ̀sẹ̀jẹ̀ sí dinas wọ́n kò fún driver yẹn wọ wọ́n ti bá ṣe fẹ́ bọ́ta ó ti ní bí wọ́n ti náà máa ti pàdé o bá ṣe fẹ́ bọ́ta lẹ́nu prison ọlọ́pàá tó arrest mi gangan àwọn èèyàn ẹ̀mọ̀mọ́ ìmì ò dá wọn ò lè sọ pé ẹni báyìí ni ọ̀sán ti jọ ní wọ́n ti ń pè wọ́n ti jọ ní arrangement tẹ́lẹ̀ ṣó ti yé yín so mọ́ ìmì wò bóyá ẹni tó fóònù mi táwọn ṣì ń bá sọkọ fóònù wà lọ́wọ́ wọn so táwọn yẹn ṣe ń pè sórí fóònù wọn fi english ń bá wọn sọ̀rọ̀ wọn á ní pé money wọn á gbé fún fellow Nigerians kan yorùbá ló wá ń translate fún àwọn ọmọ ẹ̀mí so gba tèmi pé mọ́ ẹ̀mí ò gbóhùn mi jìnnìjìnnì ẹ̀gbọ́n ọ̀jẹ̀ kọ́lẹ̀ sọ fún mi pé àwọn máa ti ń bẹ̀rẹ̀ kan sọ̀rọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó tún wá di èèyàn méjì lórí ọ̀rọ̀ ti tèmi so báyà ṣe máa bọ́ta tí ọlọ́pàá tó mú mi gangan ṣe wá fi èdè mi Italian language wá fi sanwó ọlọ́pàá tó bá ti gbé yẹn kọ lọ́pọ̀ wà Nàìjíríà lówó gan a dè máa ń ṣiṣẹ́ bí tó bá ti gbé yẹn kó dá mi padà tóun náà fẹ́ jẹ́ ti tòun. so after tí wọ́n á fi ìbọn gba owó lójú mi ni o tó ẹgbẹ́ pé ìṣe ni ọ̀rẹ́ mi yẹn ń parọ́ màá ní pé bí aṣọ lójú mi ló ṣe fi ìbọn gba owó lọ́wọ́ fẹ́lú àràbù bíi títí wọn o tó wá dá mi padà sí prison tó wá dá mi padà sí torí pé ó rò pé tó bá mú mi wọlé àwọn ẹlòmíì tó fẹ́ ṣe banamish tó fẹ́ jáde wọn ò ní fẹ́ ṣe mọ́ wọn ò ní rí nǹkan jẹ bẹ́ẹ̀ táwọn yẹn bá ti rí pé wọ́n dẹ̀ ti fi ìbọn gba owó tó wọ́n mọ̀ pé màá lọ sọ fáwọn yẹn ọlọ́pàá kan wá mú mi sí iwájú tàbí tí wọ́n sọ pé wò at this point tí wọ́n fẹ́ pa mí àti bí ọlá kọ́ pa mí kò sí mi ò ní kankan tí mo gbójú lè mọ́ ikọ́ tó tún kù ìyá mi kù ló tún lọ́ọ́ tà lórí àjò yìí sọ ikú ló dẹ̀ kù mo ṣàbẹ̀rẹ̀ ní sọ́kò mo fara ya bí ọlọ́pàá kan ṣe wá rí mi nìyẹn ó wá ní pé òun ní àwọn Ghanaian tí mo sọ pé Ghanaian ni mi pé Ghanaian náà tà mí fún Ghanaian passport ni mò ń lò passport mi wà lọ́wọ́ mi Ghanaian passport mo dẹ̀ ọ́ change orúkọ mi sí Ibrahim Aishat tí mo sọ pé Ghanaian ni mò ń jẹ́ àwọn ni mo ní ọmọ Ghanaian ni òun náà Ghanaians cause aside from police work on the side also wọ́n máa gba contract ilé òun náà Ghanaians wọ́n á ṣiṣẹ́ fún òun kan pé òun á mú mi lọ sí ibẹ̀ wọ́n bá mú mi lọ sí ibẹ̀ pé a lè jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá sí bàbá wọ́n á lè mú mi lọ sí ilé ṣòṣì bẹ́ẹ̀ ọlọ́pàá bọ̀kọ́ tóun kọ́ máa ṣe ni pé ẹ̀yin bùtù lòun máa dé mi mọ́ o tóun máa fi lè gbé mi escape láti prison kan nìyẹn. ní prison bọ́ta cause mi ò lè dá bọ́ta ní gate prison without pé ọlọ́pàá ló gbé mi jáde wọ́n á ní mo ti gbọ́ tí ìbá ṣàkù ó ṣàdé mọ́ ẹ̀yìn prison ó dé mi mẹ́rin kíní ó gbé mi bọ́ta ó já mi lẹ̀ fún àwọn Ghanaian yẹn àwọn Ghanaian tó wá já mi fún ìgbà tó di láàárọ̀ àti Bíọ́lá orí change ìlú yí padà àwọn ẹni wọ́n ti ra mi bá ní mo ti lọ odidi ọdún méjì ní Libya mo ti fi odidi ọdún kan àtòṣù mẹ́fà mo ti fi ṣiṣẹ́ iṣẹ́ àṣekára ni o fún èèyàn fellow Ghanaians like you ẹjọ́ lórí àtọ̀rá mi ọdún mélòó mo tún fẹ́ fi sanwó ilé ìtọ́jú rá mi mo bá bẹ̀rẹ̀ sí ní sùn. ọlọ́pàá yẹn tà yín. ọlọ́pàá kọ́ ló tà mí o. ta ló tà yín. àwọn Ghanaians yẹn tó wà wọ Nàìjíríà wa náà lọ sí expose wọn to that work. yes but Ghanaian. àwọn Ghanaian yẹn wọ́n ti fún ní owó pọ̀ wọ́n wá èèyàn cause this issue of Libya yẹn ẹ̀gbọ́n lè ta àbúrò káàbúrò kò ta ìyá ẹni tí tó bá ti jẹ́ exchange of money títà ni láti jẹ́ pé o ṣòro fún mi o ṣàgbé o without my consent o dẹ̀ gbowó human trafficking ni so ó sì fún yẹn lówó pé àwọn wá èèyàn ó lè jẹ́ pé òun rò pé bẹ́ẹ̀ òun máa wá girlfriend òun àbí náà ọmọ ilé aṣẹ́wó kan tóun máa lọ gbé tóun máa gbé lásìkò day break tóun máa tà àbí kóun yẹn kan tó wà stranded tó ní pé òun need help kóun so ọlọ́mọ àjẹ́ kì í ṣe kéèyàn ṣe kò gẹ́ nǹkan burúkú
so wọ́n ti fún Ghanaians ẹ̀ lówó pé àwọn onídèèyàn tó ń fẹ́ ra ní ìlú bòmí so ọlọ́mọdé kéèyàn rán àyàn fi ṣẹ̀ṣẹ̀ mi ló wá fi ṣe ló fi ṣe kínní replacement so mo ṣàbẹ̀rẹ̀ sí faraya láàárọ̀ ọjọ́ kejì ṣe gbogbo ẹ̀ ó ṣàrí pé wọ́n wá ní pé àwọn mo wá ní kó jẹ́ kí pé àwọn Ghanaians tó jẹ́ ọ̀gá mi àwọn yẹn ṣàbà sọ tó mo gbọ́ díẹ̀ ní Ghanaians wọ́n yẹn sọ pé òun ò lè ṣòwò ṣọ́ọ̀tì kọ́tọ́ yẹn náà wọ́n yóò kẹ́lẹ́ bá ọjà wọ́n wá ní wọ́n táyọ̀ kan sí ẹ̀kọ́ ò lè bẹ́ẹ̀ kọ́kọ́ jà kò sí ìjọba kan nígbà tó yẹ pé àwọn tó ní ìlú bẹ̀ gan they took law into their kátó sọ pé àwa Nigerians àtàwa Ghanaians àwa Africans tó kù so wọ́n sọ pé tó wá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn lọ sọ́nà ilé tèmi o pé àwọn èèyàn kan lọ sọ́nà ọbẹ̀ wọ́n gbé mi sínú mọ́tò nǹkan pé bá ti déwájú lè kẹ́kọ̀ọ́ fún wọn lówó mọ́tò kí fún wọn lówó mọ́tò which is 200 naira láti 20,000 nínú bá dùn ẹgbẹ́ tí máa wọnú mọ́tò wá jẹ́ pé ẹni tí mo bá ń bẹ̀ kò kí n ṣe ọmọ Ṣàgámù bọ̀ Yorùbá ni bọ̀ ọmọ rẹ̀ mọ ọmọ Ìjẹ̀bú ọmọ rẹ̀ mọ gọ́gọ́ ni àjẹjọ́ ń sọ Ìjẹ̀bú kò lè torí yẹ kó tiẹ̀ rọ bọ́ mi lára mo sọ pé èmi nìkan ni àbíbí kò tún wọ yẹ bọ́ mi lára àṣẹ ọkọ ẹ ló ní connections which is ilé aṣẹ́wó tó ń kọ́ ọmọ Nàìjíríà sì ní ìlú tó ń pè ní Mustrata ó tó láti bí báyìí sí bí abẹ́rẹ́ lọ sí bóyá Kano àbí Abuja aṣálẹ̀ sí Abuja ó tó láti bí àṣà Abuja níbi tó lọ tàmí sí ọkọ ẹ ló ní ibẹ̀ iṣẹ́ táwọn ń ṣe ni Ghanaians lọkọ ẹ̀yẹn o but Nigerians lòun ọmọ ọ̀rọ̀ ọmọdé ní adẹjọ́ ń sọ èdè Ìjẹ̀bú báyìí ó ti ẹ̀rọ bọ́ mi lára tí mo dẹ̀ tún sọ ọkọ tójú mi ti rí tẹ́lẹ̀ ò tún ìwé bọ́ mi lára bàtà níwájú ilé àwọn people drove off ni ọlọ́ta mi. nígbà tá a débẹ̀ wà á délé aṣẹ́wó gbogbo 2 years tí mo lò Libya mo ò ṣiṣẹ́ aṣẹ́wó rí ó sọ pé gba ṣe nìyẹn ó ní kọjọ mo ti pé ìlò olówó tá a ti ń sọ ẹ wọ́n ní pé at least within 6 or 3 months tí bá lè tètè ṣe kíá dáadáa wọn ẹlòmíì wọ́n fi òbò wọn pa 2 million láàrin oṣù kan tí bá lè tètè jára mọ́ within 3 months tí bá lè tètè ṣe tá 6 months máa ṣe tán ìlò wọn sọ yẹ fún mi. ni wọ́n tà yín fún wọn. wọ́n pé kí n béèrè pé èlò ni wọ́n sọ bọ̀ wọ́n kàn sọ fún mi pé oṣù ni màá fi san owó tí bá tọ̀ bá wò tí bá láàrin 3 months tí bá ṣiṣẹ́ dáadáa 3 months tí wọ́n bá rí pé ti tó kí náà wọ́n máa fi bẹ́ẹ̀ bá pé 6 months náà dẹ́ni wọ́n ti ìjọ kan tó jẹ́ pé mi ò ní experience tó jẹ́ pé mi ò mọ bó ṣe attend sí wọn wọ́n já mi sí òwò ọmọlúwàbí for a whole day and even then hot cake ni mo jẹ́ kọ́sán ṣe mú mi wọlé. kí ni wọ́n ń ṣe. iṣẹ́ aṣẹ́wó ni. ní o bó ṣe já yín sí òòrùn. kí mo fẹ́ ṣe ṣé mo fẹ́ bá wọn jà ni I'm helpless kó sì kàn tí mo fẹ́ ṣe ṣé mo fẹ́ gba etí wọn dàbí mo fẹ́ bá wọn jà ẹbọ yógùn tí mo ti là kọjá sẹ́yìn ó ti sọ mí wípé bí tó bá dání sí làgbé. when your mom was already expecting you. yes bẹ́ẹ̀ ni pé kì í rí ọ̀fẹ́ tó bá gbé mi. all people are just like ó máa ṣiṣẹ́ yìí ni o because àwọn ò lè lose I have to do the job. I did it in the option. If I could flash back then 10 to 12 15 men in a day having sex with us. No, I don't get. 10 15 or 12 jọ́tọ́jà ọba ya ní 10 jọ́tọ́jà ọba ya ní 12 tó bá ti ṣe kíní dáadáa we have 15 men in a day because ọba pè ní ìkọ́ tó pé short rest within few minutes of their house so nǹkan tó àdéhùn ìwé ta máa ń kọ́ sí. lọ́mọ máa bá yín lájọṣepọ̀. yes as àwọn èèyàn máa wá every day mo náà tí mo bá bẹ̀ tó pé wọn ò ní wọ́n bù mọ́ tó bá jókòó báyìí gbogbo ìdúró wọn máa show me ni I meet some guests there that they don't have hope anymore. And then they want to back calm down what is what to something to get out of them. They just want to make their own money because the thing has brought a stigma in their hearts. What if stigma is there and they don't have any means to correct it again. They still have to do the job also. I did the job because they could be shared day. Mo sọ pé àwọn tí aba be take 10 to 15 minutes but at least èmi náà ṣe. How long la wá fi ṣe? I spent 3 weeks there. 3 weeks. 3 weeks mo bá ń bẹ̀ yẹn gan torí pé ilé yẹn no matter how iṣẹ́ ta lè ṣe a gbọ́dọ̀ ní outside day break ẹni pé wọ́n gbọ́dọ̀ gbé wa lọ sùn lálẹ́ wọn à lè sùn bẹ̀yẹn mọ́jú kọ́ sí legal work ni. so àtàárọ̀ dalẹ́ lẹ́yìn àtàárọ̀ ẹ̀ máa tún lọ fún overnight yẹn torí pé a lè sùn sínú ilé yẹn ni wọ́n gbọ́dọ̀ bá wa ń bẹ̀ wọ́n ọlọ́pàá ọmọ àti ní customer wọ́n ní àwọn customer tó wọ́n sọ pé àmúnidọ́mọ ló máa àti ẹ̀sùn bẹ̀yìn lálẹ́. so ẹ máa lọ sí another place ẹ tún máa lọ continue. a máa lọ sí ilé àwọn ẹni yẹn lọ gbé wa lọ sùn síbẹ̀.
àwọn other people máa bá yín bẹ̀. lágbègbè wa ṣe wà nínú ilé yẹn sí àlè sùn bẹ̀rẹ̀ mọ́jú lálẹ́ so wọ́n máa ti bá wa wá èèyàn tó máa lọ bá a sùn fún night. ok so ilé àwọn yẹn lè máa. ilé àwọn ọkùnrin yẹn la máa wá lọ sùn sí so tó bá di láàárọ̀ èèyàn kan nìyẹn so tó bá di láàárọ̀ ló máa wá gbé wa láàárọ̀ fún ara wọn láti lọ jọ́pọ̀ wá sílẹ̀ ló máa gbé wa that very day tí mo fẹ́ escape yẹn èmi nìkan lọ́kọ́ gbé dé sí ilé yẹn láàárọ̀ and we have about 15 guests in the house kálukú wọn náà dẹ̀ ń sọ eré tiwọn so bó ṣe wá gbé mi débẹ̀ ni láàárọ̀ yẹn mo tẹ̀ tí ń sùn gan bí kọ̀ọ̀kan náà ṣe jí mi ni àkọ́kọ́ wọn pẹ́ẹ́sì mi náà ń gbìyànjú gan Nàìjíríà wọ́n ń gbàdúrà wọn lọ sí different church kékeré dìde kúrò mi tí mo wà bẹ́ẹ̀ ni pé something was talking to me because white garment church ni mo lọ kí tó kúrò Nàìjíríà because mo fira mi sínú a 3-day dry fasting mo dẹ̀ ń ṣiṣẹ́ yẹn mo pé ọkàn mi ni o mo kọ́ I have to leave this place bí àánú yẹn lọ́lọ́ àti àánú omi jẹ́ ojú ìyá mi òun ni mo rí gbà mo ṣe lọ mo fọ fẹ́ǹsì mo bọ́lẹ̀ ọ̀tọ̀ ìwò mo jọ wèrè mi ò já sí. fẹ́ǹsì nínú ilé yẹn mo fi bọ́ sí other side mo wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí mo bẹ̀rẹ̀ sí ní kò sí bàtà lẹ́sẹ̀ mi mo rí òyìnbó kan àràbù òyìnbó mo wá sọ pé kókó jọ àti nìyànjú tẹlifóònù mi lálẹ́ kókó fún mi fóònù ó ní ṣì ní ó pariwo mọ́ mi òun máa pọ̀ ọlọ́pàá mo sáré kúrò bẹ́ẹ̀ mo ṣàṣe sọ́dọ̀ side mo wá sọ́dọ̀ mo ṣàbá mo wá àwọn blacks boy ń bá mi mo ṣe ẹnì kan tí mo wá rí ó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ títí ó máa ń gé oúnjẹ àwọn ẹran mo ní kọ́kọ́ mú mi kúrò kó wá mú mi lọ sẹ́yìn wọ́n kò jọ kó fún mi fóònù first of all kọ́kọ́ pé ní mọ́ èmi náà wọ́n ṣe kúrò lórí òkè church wa ni pé àwọn ṣe kúrò bẹ́ẹ̀ ni pé aṣọjọ́ mẹ́ta ló wà lọ́wọ́ àwọn ò lè wẹ̀ wọ́n lè fóònù buhari pé kó ṣàbàfàdúrà so wọ́n wá ní kó fún mi nọ́mbà ọ̀rẹ́ mi tó wá àtàjọ́ gbélé kan torí bills ilé a máa ń split àwọn mẹ́ta lè wà ní yàrá kan ṣáà fún mi nọ́mbà mo wá bẹ̀ ẹ́ pé kó jọ pé help tó bá lè ṣe fún mi bí a kò bá mi wá driver kọ́ wá gbé mi pé bí báyìí ni mo wà wọ́n wá pè mí padà pé àwọn ò rí driver but driver tó wà nínú ìlú yẹn tó ń lọ sí ìlú kejì tó wá fi kan ọ̀dọ̀ wa gangan ló wà around pé kò sí driver tó wá láti ibẹ̀ wọ́n á bí akọ́ ṣe bẹ́ẹ̀ mo ní láti fi ìgbàgbọ́ mi mo tún fi gbé driver yẹn wá gbé mi wá drop mi fún driver tó ń bọ̀ láti ìlú yẹn tí náà bí ẹ̀mí náà ṣe move yẹn náà ti ń bọ̀ wọ́n wá jọ pick wọ́n ṣàgbé mi délé láì délé mo fall sick torí ọkọ mi ò tẹ̀dẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ ọkọ mi ò sí Libya mọ́ nílé ní ọ̀dọ̀ wa ní ibi tó yẹ kó ti drop mi the first day tó fi drove up ní Gazakiad because mo ní àwọn mẹ́ta là ń gbélé so a máa ń split owó torí owó bills yẹn so mo sọ kókó jọ kó jẹ́ kí n máa lọ lé èmi mi ò dúró ní Libya mọ́ because pains yẹn tí ó dàbí pé mo ṣì wà nínú nǹkan yẹn pé kó jẹ́ kí n máa lọ láti pé torí mọ́ èmi ìròbíà ọ̀rẹ́ mi ní pé kí n ṣiṣẹ́ owó kí tiẹ̀ mo ní kí n máa lọ lé kí n máa lọ àbẹ̀rẹ̀ tó ṣiṣẹ́ owó sí àtúnkọ̀ tó lè ṣẹ́ mi mọ́kọ́ tó dé tọ́lọ́ ṣe yọ mi tó ṣe gbà bí mo ṣàpàdà sí mo ṣáà gẹ̀ẹ́tì tó ṣpẹ̀lẹ̀ embassy ó pe wọ́n ó ní kí n wá jọba ìmọ̀ lọ bẹ́ẹ̀ ó rẹ̀ àwọn tí wá mi go prison ó ní kò tẹ̀lé nídìí kẹ́ wá mi bí mo ìwà mi ò níbò kan tí mo ń lọ ó ní ẹ̀pọ̀ wọn kọ̀ pé kíkọ̀ wá register kìdẹ̀ lọ wá mi kọ̀ lọ stacy mo ní ìbínú kan tí mo jẹ́ pé kí n máa sùn lẹ́lẹ̀ embassy títí mo pé mo ti miss flight by IOM títí flight máa fi ready wọ́n ṣàdẹ̀ gbà mí wọ́n á fi mí pẹ̀lú àwọn girl kan nínú ibì kan tó fi ṣe store táwọn girls yẹn á bí mẹ́ta làwọn bẹ́ẹ̀ tàṣà títí after 2 weeks lọ tó send the flight wa mo wá wà lára àwọn tó ń lọ. kí lẹ̀ ń jẹ. àwọn ń bọ̀ wá náà wọ́n ń gbìyànjú Nigeria embassy wọ́n ń gbìyànjú agbára wọn. so wọ́n bá àwọn refugees tó wà. yes àwa mẹ́ta la wà ń bẹ̀ wọ́n dẹ̀ ní camp àwọn IOM bọ̀ nínú embassy yẹn àwa mẹ́ta lóbìnrin tó wà ń bẹ̀ wọ́n ní àwọn other camps tó kù náà. wọ́n máa bọ̀ wọn. so nígbà tí wọ́n wá tó send the flight wọ́n wá pick wa that day I was so happy. So happy even though I'm going home with nothing but I'm going home with my life. So that I pick one up was Port Harcourt or isolate was síbẹ̀ to get some information from us document how we understand. So that was after a week's federal state government was Senator Ibukulam also sent a free all send the kini to governor president will send the charter flight free flight last week go and buy because we miss the flight so we can buy go about 3,000 lade buy 3,000 not 3,000 lade buy that's 2018 February ewo pọ̀ àwọn tó wà prison náà wọ́n kọ ọ̀pọ̀ mọ́ wa o àwọn sí prison wọ́n pọ̀ so nígbà táwa dé tọ́wá dé pé kọ́ wá gbé wa sẹ́yìn bí ló sọ wá bó sọ wá ní kọ́ wá fi 18 passenger lọ fi at least àtàwọn láti Ogun State bí i 50 mọ́tò yẹn pọ̀ bí i mẹ́ta àwọn akọ́ àlọ́dọ̀ pa sí cultural center l'Abẹ́òkúta so after tọ́jú wa sí cultural center ní Abẹ́òkúta so wọ́n dẹ̀ ní kọ́ parent wa fi N9 àbí any means of identification láti wá fi wá máa gbà wá
Other person, and the next thing they give us 5,000 naira for empowerment to go and start up something. 5,000. 5,000. Then As in 5,000 naira. 5,000 naira. Okay. So even the owó yẹn gan pé mo tiẹ̀ rí ìyá abilá àtàláfíà pé mi ti rù mi ò tẹ́wọ́ bí sí mo dá sí mo délé gan bọ́ mi ò dá mi bọ̀bọ̀ for like some months mi ò tẹ́lẹ̀ tó lè jáde kúrò nílé ìgbà tó yá gan after some months yẹn mo tún wá down gem park pé mo tiẹ̀ fẹ́ I just want to make it but mo see me so that was 2018 one day 2019 so I now developed the interest of talking to people, sharing out my experience. Then I was able to set up an NGO which is called Foundation for Action Against Irregular Migration. It's a group of return migrants like me. We came together to talk to people, sensitize them, share out our experience. It's not even about Libya alone. So after the whole thing, we visit schools, talk to them, community, and there's a special day that the federal government set aside to celebrate the victim, which is what they get human trafficking day every July. And through IRM, I was able to know more about public speaking to psychosocial support, how to talk to people, and to God be the glory. I was able to put all this whole experience in a book, which is called They Be Talk By My Journey, and I did not sell the book. I gave it out to students. Yes. Why will I sell it? Atibiola. Did the experience have had any value to my life? Though what I gained, it developed out of me is being an advocate, the new thing in me. So aside from that, between me and you know the trauma. You know what this Libya of a thing has brought to my life, the stigma. That is what make me to be an advocate. So I did not sell the book. That was the situation whereby migration contents are easily accessible by this. Can I bring it up? Oh, yeah, yes. I won't be able to fall victim. And with the help of the people that believe in me, Mr. Ademebute, Ms. Falashade, she's one that wrote and write to your mails that have been supporting me. And this is where I'm going. I'm not doing all this for people to cry about my experience, no. Or to make empathy or sympathize on me, no. I'm doing all this so that my voice can be heard. And I did one interview. I shared out my experience also in Uyomi Amzat as at last week. The kind of response I'm getting, in the sense of the stranded victim over there are crying for freedom. You'll have seen some tags I tagged on my WhatsApp when the people are crying. I came across about 48 years old woman in Bajad. Me see my people say no. Mama mi ojoojúmọ́ ni mo fi sunkún kó dà mí mi ti fẹ́ bọ́. 48 years old women. A lot of people are still in Libya that want to come back home. Some of them are in prison, but even right now there's no enough fund to bring them back home. That is what I call the embassy. See what is going on. You have been helping me to bring some guests because I normally write to the embassy and they help me to bring some of them back home. I wrote a letter to them, but right now for the past last year and this year, people are calling me that they want to come back home, that they are facing. Some of them are even sick. So I've already put it up on myself that whatever right to flash channels I see, I'm going to talk about my experience and about this book. This have everything about my life, and I'm not selling it. Though I was able to do about 500 copies on the day of the book launch, and as at last month I did about 200 copies to give it out to people for free. I just need your support. I just need to be out of it. It's not even about me alone. We don't know the next victim, and we don't know. Because our me story won't go ethic more than me because of the discrimination and the trauma. They were silent. I'm doing it because of some reasons. First thing, because of joy, and some others glorious child that lost their life in this journey. Secondly, torí àwọn òbí tí ìrìnàjò yìí ti sanwó di àgọ́ alẹ́. Ẹlẹ́kẹta, torí àwọn ọmọ tí ìrìnàjò yìí ti sanwó di aláìní ìyá aláìní bàbá. Ẹlẹ́kẹrin, torí àwọn tó ń bọ̀ lẹ́yìn mi tí wọ́n mọ kankan, àwọn ìgbèríko tí wọ́n ní access sí radio station, television station láti lè gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹlẹ́karùn, because of the kind of voice, it's not easy for me to come out here and talk about my experience. This is how I was being molested, this is how I was raped. It's not easy.
Have you checked yourself medically? Is everything okay with you? About that, I've checked myself, but I can't talk much. Yeah. But no matter what it is, I'm a strong woman. I just want to be strong. And at least because when I was in prison, I promised myself, and I believe everything is a destiny. Maybe this is how God wants my life to be. So far, what has your experience taught you personally? My experience have taught me not to believe in anyone. No, at least I should be able to verify before taking any step. I wish, but Where is that your mom's friend now? she's still in Libya. I can remember there was a day 2020 when she came back to Shagam. I shouted at her, but I was silent. They They didn't understand. But they don't know the pains. They don't. Even though Tobamu, Auntie Biola, Tobamu lónìí, Toba ni wọ́n rán lọ sí prison, wọ́n pa. Ṣó fẹ́ tó gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ni? Àbí kò kí ń ṣe mí nìkan. It's not me alone. There's some other girls. Since you got back, have you been able to see a therapist or a counselor, a psychologist, or no? I took my advocacy as my therapist. Okay, you need to see one. We're going to introduce you to one. You have to. Okay, but don't worry, you'll be fine. Before I round up, I would like to ask you, what do you want? What will make you fulfilled? What will make you smile genuinely? What do you want? You have gone through so much. So, I just want to be back on my feet and to be I just want to be going there and be talking, speaking about everything. But at the end of the day, once going back, I should be back. I have something to depend on, and especially in the aspect of my mom. I want to get her back that land, no matter what it takes me. And this book, I'm looking for sponsors on the book so that we can do massive. We can't put everything on the government, more. Yes, and publish more so that we can reach out to the necessary place. No, the book is on Amazon. If you can't get the hard copy, people in diaspora can key in into the Amazon's one also. And I want a situation whereby those people stranded over there get their freedom back home. You said the book is on Amazon. Yes. What's the name of the book? Temitope My Journey. Temitope My Journey is on Amazon. Now you were saying back on your feet. What exactly do you want? I want to go into foodstuff business. Though I have a shop, I have a business. I just want to add that to my business because we know foodstuff business is a lucrative business. I want to have something doing so that I can be able to take care of my mom in the aspect of me getting her back the land and to be able to be good to the society and good to my kids. I'll be a good mother to my kids. I just want to have something doing to be a successful woman, focus on my business. At the end of the day, this will go a long way. This publishing of the book will go a long way in the life of the less people. You are not even investing in me, but you are investing in the people out there, the people that really need this book by assisting me in my business. I want to do foodstuff business. Okay. Temitope. Yes, Mom. Well done. I honestly don't know why or how I've been able to hear your story and didn't cry. Maybe because for some reasons I have had to cry so much in the past few days. But my heart is bleeding. I don't know. I can't even explain how I'm feeling right now. And if I am feeling like this, I can imagine what you're feeling or what you have felt. And despite all of this, you're still trying to advocate for other people, regardless of what you're going through or what you're being through. I want to tell you that you are a champion. You are a winner. God loves you. The one that has kept you through all this has a reason for your life. And that reason will be fulfilled. Well done. I especially want to say thank you to your mom, to Abiyamo Tuto, the one that stood by you when your dad was not there, the one that stood by you to make sure that you will go to school, the one that stood by you even after getting pregnant
the one who took care of that child, nurture her or him till now. I would like to say thank you, mommy. Iṣu ọmọ àjìnà fún yín jẹ. Ẹ ò ní ṣe lásán. Lágbára Ọlọ́run. Ọmọ rere àwọn ọmọ rere ló máa gbẹ̀yìn yín nígbà tẹ́ bá dàgbà tẹ́ bá dògbò nínú ọlá ńlá àti àlàáfíà dẹ̀ ni. Tèmítọ́pẹ́, you have done so well. We are proud of you. And I pray that your story will not die. Amen. To more than the places that you want your story to get to, it will get there. Amen. I trust my people. Family, friends, talk to be family, talk to be supporters. How do we make Temitope great? How do we make her remember the story and smile? How does she get fulfilled as a woman, as a mother, as a girl child that has gone through all this, but as a survivor that she's able to share her story with us? Let's do it again. We have done it before. With God, we'll do this again. Temitope, please call your account details out. Let's share it out there. All you need to do for me is give me the feedback. Let me know you are getting this. I don't need a dime from you. I've never collected a dime from anybody that's come on this show before. You didn't come with the intention of raising money for you. That was not it. But along the line, no, we have to. So please call out your account details. But the moment the money starts coming in, please just let me know. You can send me screenshots. Some people will hide it at the end of the day. It's okay. It's just for accountability reasons, so that people will know that we're able to do this through this. I'm not taking it. I don't need a drink. I don't need water. I don't need a naira from you. But I know if you have, you're going to help a lot of people out there. So I want you to have. Please call your account details. 02 02 00 00 980 980 428. 428. Yes. Please call it again. 02 02 00 00 980 980 428. 428. What bank? Union Bank. Union Bank. What name is on it? Olanipekun Adenike Temitope. Olanipekun Adenike. Olanipekun Adenike. Olanipekun Adenike Temitope. Temitope. And if that is not going, maybe I should drop the OPay. Please, true. My OPay account is 81 81 22 22 37 37 2057. 2057. OPay Olanipekun Adenike Temitope. That's our OPay account. So we have dropped 2 accounts. You don't need to come ask for the account details for me. I hope the editor will see this. Please, Shola, make sure that is on the screen. I beg you in the name of God, and put it there as constant as possible. It is well with you. Thank you so much. We love you so much. Thank you, ma. We do not stigmatize you. We are not judging you. We just love you. Thank you for sharing your journey with us. There are a lot of Temitope out there who do not have a voice, and that is what this is all about. I'm sure with you and I, we will make her greater. We'll take her to that level that she has always wished to attain. Thank you for watching. Temitope, this little cash is for you to say thank you for coming on the show. Hey, please, sit. No, please sit. And this is also for you. It's a bit heavy. To say thank you for coming. Thank you so much, ma. And lastly, I would like to give you a big hug. Thank you so much, ma. Because you deserve it. It's a new dawn for you by God's grace. By this time next year, your story will have been changed for good. Totally. You will not look like your story. You will not look like what you are going through, because you will see God differently. You will see the right people differently. See, it's someone that failed you. Another person, some other people will lift you to the right place that you should be. Okay? Please don't worry again. Medically, everything will be fine. Whatever we can do to support you. But I tell you, a new day will start for you. Your life will never remain the same. Like God says. I love you. We love you. This family love you. And I also want you to know that you have a family with us. Okay? Thank you. Thank you guys for watching. I honestly don't know how I'm feeling right now. My tears are dried because, of course, I have some personal issues as well, and I've had to cry so much in the past few days, and maybe that's why you can't see my tears right now. But I'm sure that this touched you as well.
whatever we can do, let's do it again. My name is Dr. Abiola Adebayo Akimide. Do not forget, in whatever thing you're doing, put God first, be determined, and stay focused. If anybody is asking you, Jakpa, please think twice. Find out the source. Do your due investigation. Make sure they are telling you the truth before you go. I beg of you, so that your story will not look like Temitope's story. But at the end of the day, Temitope actually. I'll see you next week. God bless you.